Only Jesus TV. Ẹ wo fọ́nrán méjì tí mo wá fún wa yìí ó ṣe pàtàkì fún gbogbo ènìyàn pátá láti wo àyàfi àwọn tó bá jẹ́ pé wọn kì í lo iná ẹ̀lẹ́tíríkì pàápàá jùlọ àwọn tí wọ́n ń lo Prepaid. Bákan náà nípa ìbò tó máa wáyé ní Ọ̀ṣun ní ọ̀la tí ń ṣe ọjọ́ 15 ọ̀la Saturday. Ẹ ṣe rí fọ́nrán méjì yìí bọ́dà wa fearless talkers wọ́n sọ̀rọ̀ lórí kókó pàtàkì méjì yìí. Torí náà mo fẹ́ jẹ́ kí a farabalẹ̀ ká gbọ́ fídíò yìí o láti bẹ̀rẹ̀ títí dópin kó gùn kò tiẹ̀ gùn púpọ̀ rárá very short ṣùgbọ́n ó ṣe pàtàkì àwa tá à ń lo iná electric. Tá bá dẹ̀ sọ pé lọ́sùn pé kò sí nǹkan tó kàn mí gbé lọ́sùn a ní ẹbí tàbí ará tàbí ènìyàn kan tó ṣe pàtàkì sí wa ní Ọ̀ṣun tí a ní láti gbọ́ fọ́nrán yìí. Ṣùgbọ́n kó tó di pé a lọ wò ó ẹ jẹ́ ń yára kí wa gbogbo olólùfẹ́ ìkànnì Only Jesus TV jákèjádò gbogbo àgbáyé gbogbo àwa tá à ń wo Only Jesus TV mo kí wa fún ìfẹ́ tẹ́ni sí wa ní ìkànnì yìí o. Àwọn fídíò tá à ń gbé wá bí ẹ ṣe bá wa ń wò tẹ̀dẹ̀ ń kọ́mẹ́ǹtì tẹ̀ ń láìkẹ̀ tẹ̀dẹ̀ bá wa ń jù káàkiri tẹ̀ bá wa ń ṣíẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ wa o. Mo dúpẹ́ àná Ọlọ́run ní fi ń sílẹ̀ ní orílẹ̀-èdè yìí Nàìjíríà àti ní United States àti ẹ̀yin ti United Kingdom lórúkọ Jésù wọn ò ní fi òkú yín ránṣẹ́ sílẹ̀ o. Lórúkọ Jésù Kristi ẹ̀ ní rí wàhálà ẹ̀ ní rí àkóbá ẹ̀ ní rí dààmú iṣẹ́ yóò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ òkè òkè lẹ́ ó máa lọ àti gbogbo orílẹ̀-èdè tí wọ́n ti ń wo ìkànnì pátá mú kí wa. Nítorí náà ẹ jẹ́ fídíò sílẹ̀ fún yín ká wá lọ wò ẹ bá mi share ẹ jẹ́ kó lọ viral gan mo yìí ń padà bọ̀ ó yá lókè lọ́hùn. Ẹ̀yin èèyàn ó fẹ́ dàbí ẹni wípé àwọn NEPA ti padà implement nǹkan tán láwọn fẹ́ ṣe o. Ìyẹn Minister Tẹ́gbẹ́ tí wọ́n sọ last week àwọn máa yọ subsidy lórí iná ìbílẹ̀ àìsí wọ́n ti padà yọ subsidy o 2027 lẹ sọ pé ẹ máa yọ nǹkan tẹ́ ẹ dẹ̀ sọ fún wa ni wípé there won't be any issue but now mo ra iná tí mo rà ní 4,000 naira tẹ́lẹ̀ tẹ́ ẹ máa fún mi ní 80 units plus yes with 15 hours light tẹ́lẹ̀ mo wá ra iná 5,000 naira ẹ wá fún mi ní 27 units ìyẹn túmọ̀ sí wípé ẹ ti sọ iná per unit di 185 naira per unit àbí mi ò mọ tí mo calculate because mo check ẹ̀ kó tó di pé mo make video yìí. I've seen series of videos Pamílẹ́rìn that funny guy òun náà ṣe fídíò lé lórí tóun náà complain pé òun ra náà 3,000 naira wọ́n fóun ní 8 units. Next year 2027 òun ni Minister Tẹ́gbẹ́ lẹ sọ wípé máa implement and you told us in that video that there won't be issue. Ọ̀pọ̀lọpọ̀ wá yín mú sí pé irọ́ ni pé issue máa wà issue ọ̀hún ló ti wà yìí o àti wọ 2027 tí issue ti wà o. Minister Tẹ́gbẹ́ sọ pé ẹ fẹ́ já Tẹ́gbẹ́ mọ́ o. Minister Tẹ́gbẹ́ sọ pé ẹ fẹ́ kó bá wa ní o because me I don't really understand what is happening o. Mo dẹ̀ mọ̀ wípé ẹ̀ ń test ground wò ni ẹ fẹ́ fi mọ̀ bóyá àwọn èèyàn máa sọ̀rọ̀ àbáwọn èèyàn ò ní sọ̀rọ̀. A lot of people has been complaining about this. Ẹ gbọ́rọ̀ lẹ́nu Pamílẹ́rìn. Tí gbogbo èèyàn bá sọ̀rọ̀ èmi máa sọ̀rọ̀ o. Ẹ wo kinní tó ń pè ní Prepaid yìí ó ti fẹ́ bà ayé wa jẹ́ o ó ti fẹ́ pa wá o ó ti sú wa o ó ti fẹ́ pa wá o. Alẹ́ àná iná ọ̀dọ̀ mi kú mo notice pé iná wà ládùúgbò Prepaid ti tán ókè jẹ́ recharge rẹ̀ látọ̀rí opay kí n tẹ̀sí ní 3k nẹ́tíwọ̀kì ọ̀tẹ̀ kọ́kọ́ da lánàá wọ́n rí fàṣẹ padà láàárọ̀ yìí mo ṣe oní 3,000 naira látọ̀rí opay òun rèé wọ́n fún mi ní 8 units 3,000 tó yẹ kó tẹ́lẹ̀ 40 units 50 units ni suddenly wọ́n kọ́ dédé ga sí 8 units bẹ́ẹ̀ náà lọ́dẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa ṣe fún everybody 8 units 3,000 ó dáa láti change iná rárá láti orí change over iná dẹ̀ dá sí 7 units mo dáràn láti change iná 8 units òun rèé ó lè dá sí 7 units láti fọwọ́ kan rárá. Bande àbíkílẹ̀ lè fi wá sí ẹjọ́ eléyìí ò ṣe bande o bandit gidi ni eléyìí fẹ́ gba ẹ̀mí wa ni bandit lẹ fún wa kò ṣe bande. Àwọn lẹ́bọ̀ mi kọ́ tún wà tí wọ́n lè recharge 3,000 4,000 mọ́ àwọn sì wọ́n ní wọ́n látàsí sí gbogbo ìyẹn 25,000 láti lè bẹ̀rẹ̀ sí ní máa recharge mo gbé wọ́n ní kí tí máa ní 25,000 tí wọ́n máa fi recharge lọ́sọ̀ọ̀sẹ̀. Wọ́n test ground wò ni last week ni minister jáde tán láwọn máa sọ fún president wípé from next year àwọn ò lè continue pẹ̀lú subsidy pé máa yọ subsidy ẹ yọ subsidy lórí epo ẹ yọ subsidy lórí iná ìgbà wo lẹ̀ ní yọ subsidy lórí okùn ẹ̀mí wa because me I don't understand báyìí o
kí ló dé tó yẹ pé ìjọba yìí fẹ́ máa ní àwọn èèyàn lára like ṣé ìjọba níní lára ni. At least we have other countries subsidizing for their people. ó dórí tiyín lẹ́lẹ́ yọ subsidy lórí epo, òun lẹ́ tó ti yọ subsidy lórí iná yìí. We have other countries subsidizing for their people. Subsidy is not a sin. Kò ń ṣe ẹ̀ṣẹ̀. Scam lẹ fi ń scam wa. I swear to God who made me. Mo ń sọ fẹ́ nìkan lánàá, mo níwájú Ọlọ́run àti èèyàn. Mo ní APC wá kọ́ wa lọ́gbọ́n ni. Mo ní 2015 tí wọ́n wá tí wọ́n sọ wípé àwọn fẹ́ change. Àwọn gangan náà jẹ́ ká mọ definition kan tá à ń pè ní change. Wípé there is positive change and there is negative change. Tó láti gbà tí ìjọba APC ti dé, òun láti ní negative change. Ọjọ́ yẹn tá a fẹ́ dìbò fún yín ló yẹ ká ti béèrè wípé ṣé positive ni àbí negative. Torí burúkú lẹ kó bá wa o láti 2015 láti dẹ́jọba. Ìgbà tó tún yá wọ́n tún gbé renew wá. Mo sọ fún èèyàn, mo nígbà tí èèyàn gbé change wá tó jẹ́ negative, ó tún dé bí renew. Ti mọ̀ pé renew of ìyá ni. Mo mọ̀ pé ẹ̀ test ground ni. Òun náà lálẹ́ ti ń pariwo yìí wípé kò pé wá o. It is better kẹ́ ẹ stop wa wèrè, kẹ́ ẹ pé àwọn IBEDC into order. They should restore it back to normal. Minister Tẹ́gbẹ́, ẹ jẹ́ ká tẹ́gbẹ́, ẹ má gbàsọ lọ́rùn wa. Ẹ sà, nígbà tọ́lọ́pàá pọ̀ tó báyìí tí military náà pọ̀ tó báyìí, over 15,000 troops àbí nǹkan ni wọ́n send lọ sọ́sùn. Ìyẹn ọlọ́pàá lásán nìyẹn o. Ká tó wá sọ àwọn military tó yẹ pé gbogbo wọn ṣì ń wọlé even till yesterday. Upon that, wọ́n ṣe ń pa àwọn èèyàn ní Iléṣà. Tẹ́ ẹ ṣe pọ̀ tó yẹn, àwọn guys tí wọ́n ń pààyàn, even as at this morning it has been reported that 2 people has been killed again. Apart from late last night wọ́n pààyàn. Throughout yesterday wọ́n pààyàn. Throughout yesterday I see a lot of videos. I can post this online, it doesn't make sense. Ẹ jọ̀ọ́, nígbà táwọn military àti police wá pọ̀ tó bá yẹn including civil defence, ẹ wá rí nǹkan kan ṣe láti crop gbogbo eléyìí. Then why are you there? What exactly are you doing there? Are you just there for figurehead? Are you just there just to show that you are there? Yet wọ́n ṣe ń pa àwọn èèyàn. Ní tí mo rí láàárọ̀ ètò wọn ṣe pa máa yẹn around that 8 a.m. Kí ló dé àwọn tó ń pààyàn gan ṣé ẹ sùn ni? Ẹ lè lọ sùn. Ẹ tún pààyàn, ẹ pààyàn mọ́júmọ́. Imagine this rubbish. Kí wọ́n ní ìwúlò ọlọ́pàá, kí ní ìwúlò sójà? That's my own question láàárọ̀ yìí. Kí ni ìwúlò yín? Kí ni ìwúlò yín tó ń pa àwọn èèyàn bí ẹran torí election? Ṣé ẹjọ́ ṣé ìbò Iléṣà ṣóun ló máa ń pọ̀ jù lọ́ṣun ni? Ẹ̀yin ará Ọ̀ṣun, ṣé ìbò Iléṣà ló máa ń pọ̀ jù ni? I'm sure kò kí ń ṣe ìbò Iléṣà ló máa ń pọ̀ jù. Because a bá ń sọ̀rọ̀ ìbò tó máa ń pọ̀, we are going to talk about Ọlọ́rundá. We are going to talk about Òṣogbo. But Iléṣà yẹn mi ò mọ̀ o, bẹ́ẹ̀ náà ni Ẹ̀sà Òkè. Kò yé mi mọ́ o. Tó ẹ ṣeun gbogbo àtàdìjọ wo fídíò yìí, fọ́nrán tí mo mú wá fún wa yìí, very short, too powerful message. Now kí làwa náà rí sí báyìí, torí ẹ jẹ́ ká kọ́kọ́ sọ kí n béèrè báyìí pé nípa ti NEPA, àwa tá à ń lo electricity pàápàá prepaid, ẹ wo Yorùbá sọ pé àtòkèrè lólójú jíjìn tí mo ẹkún sùn wá. Ẹ jẹ́ ká yètè pariwo síta báyìí o, ká má bo iná burúkú mọ́ra lábí aṣọ. Ẹ já pariwo wọn síta, ẹ já pariwo wọn síta, ẹ já pariwo wọn síta. Ẹ kàn má dà wá ń gbèsè, kàn jẹ́ kí a rọ́wọ́ mú lọ sẹ́nu. Economic ká tó ra rice, ká tó rẹwà, ká tó sọ pé wá fẹ́ fi electric cooker sí tàbí wá fẹ́ freeze àwọn nǹkan tá à ń jẹ nínú freezer. Kó tó wá di pé orí prepaid recharge ní gbogbo ẹ̀ tún máa bá lọ. Ẹjọ́ bá láyé fẹ́ survive. Ẹ já pariwo wọn síta, ẹ já pariwo wọn síta, ẹ já sọ, ẹ jẹ́ ká sọ̀rọ̀ sókè o. Ẹ má jà dákẹ́, ẹ má jà dákẹ́. Wọ́n testing ground, wọ́n test wa lọ́wọ́ ni o. Wọ́n test wa, so nítorí tá bá ti dákẹ́ báyìí, wọ́n ti jẹ lọ, wọ́n ti gborí wọlé nìyẹn o. Imú ẹlẹ́dẹ̀ ti wọgbà nìyẹn.
ó ti wọgbà nìyẹn. Torí náà ẹ jẹ́ á pariwo síta gbogbo èèyàn pátápátá, ẹ má jẹ́ á dákẹ́ o, ẹ má jẹ́ á dákẹ́ o, torí wọ́n ti rí wa gẹ́gẹ́ bíi pé gbogbo nǹkan tó bá ti gbé wá fún wa báyìí bí ìyà báyìí ó bá wa lára mọ́ Nàìjíríà yìí ni. Rárá o, ẹ jẹ́ á sọ àkókò tí a máa sọ̀rọ̀ sókè leléyìí, tá a gbọ́dọ̀ dákẹ́. Ìyẹn bẹ́ẹ̀ yẹn. Nípa ti Ọ̀ṣun ìbò ọ̀la, ẹ jẹ́ á kún fàdúrà o, àní fọjọ́ ọlọ́jọ́ lọ, àní kúkú òjijì o. Ẹ̀yin tẹ́ bá máa jáde lọ dìbò, mi ní kẹ́ má dìbò, but ẹ̀yin tẹ́ bá máa jáde lọ dìbò, ẹ gbàdúrà dáadáa, kẹ́ dẹ̀ ṣọ́ra. Àwọn ọ̀rọ̀ tó lè fa ìjà, tó lè fa kíní violence, ẹ jọ̀ọ́ ẹ yàgò fún. Ẹ lọ síbẹ̀ jẹ́jẹ́, kẹ́ dìbò yín jẹ́jẹ́, kẹ́ dẹ̀ wọlé yín jẹ́jẹ́ yín. Ọlọ́run yóò fi ṣọ́ ẹ̀ṣọ́ wa o. Ẹni tí wàhálà máa kàn tó máa kàn wá, lórúkọ Jésù wàhálà ò ní kàn o. Àní dìbò dáràn, àní kábàámọ̀ o. Ìbò ọ̀la yẹn lórúkọ Jésù kò ní jẹ́ àkọsílẹ̀ burúkú lórílẹ̀‐èdè Nàìjíríà tàbí inú ẹbí ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ jọ̀ọ́ èyí tẹ́yin náà bá sí fọ́nrán yìí, ẹ jẹ́ ká sọ ní comment section. Ẹ bá wa like fídíò yìí bákan náà, kẹ́ dẹ̀ bá wa share. Ẹ ṣé, láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.